Koiki Media bringing the world closer to your doorstep. Èmi ni ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2025. A wà níbi ìsìnkú bàbá wa, Comrade Babatunde Alukuwodu Salaudeen, tí wọ́n di olóògbé. Níbi ìsìnkú wọn la wà báyìí ní ilé wọn ní Ẹ̀pẹ́ tó la wà báyìí. Kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àwa fẹ́ wọn, ṣùgbọ́n Ọlọ́run ó fẹ́ wọn jù wá lọ. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn, kó dúró ti gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ nínú ayé. Bàbá wa Babatunde Alukuwodu Salaudeen, Koiki Media bringing the world closer to the doorstep. Koiki Media bringing the world closer to the doorstep. We are here at the area of our father, Babatunde Alukuwodu Salaudeen. That was yesterday morning. We are here right now. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ̀yin sọ pé nítorí ẹnìkan ẹ máa dẹ́ṣẹ̀ àwọn èèyàn dúró, nítorí ẹnìkan ẹ máa dárí gbogbo ìlú. Tó bá jẹ́ ti bẹ́ẹ̀ lónìí, ilẹ̀ yìí kó jẹ́ ilẹ̀ ìsinmi, kó jẹ́ ilẹ̀ ìdẹ̀ra, kó jẹ́ ilẹ̀ ìrọ̀rùn. Ìdẹ̀ra ìkẹyìn lẹ pè fún wa. Ẹni àti fi lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan. Ẹni lẹ́yìn náà ìdájọ́. Tó bá rí bẹ́ẹ̀ lónìí, bí ìránṣẹ́ ṣe ń bọ̀ ní ọ̀dọ̀ yín padà níbi tó ti wá, ẹjọ́ bọ́ sí ìrọ̀rùn fún un. Má ṣe bọ́ sí ìnira fún un. Tó bá dé ti ẹ̀ṣẹ̀ bá parẹ́. Ẹni tí bá dẹ́ṣẹ̀ dúró láyé ni ó dá dúró lọ́run. Ẹni tí bá dáríjì láyé ni ó dáríjì lọ́run. Ohun tí Jésù sọ fún mi nìyẹn. Mo dẹ̀ sọ lónìí, bàbá mímọ́ ológo jùlọ, bá mi yà ránṣẹ́ yìí sí mímọ́, bá mi kà á yẹ. Àwa fẹ́, ṣùgbọ́n ìfẹ́ jù wá lọ. Jẹ́ lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́, Jésù Olúwa wa. Koiki Media bringing the world closer to your doorstep. Ibi ìsìnkú bàbá wa, Comrade Babatunde Alukuwodu Salaudeen la wà yìí. Lónìí ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2025. A fẹ́ bàbá wa ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn rẹ̀ jù wá lọ. Àti Omega.
yẹn gbọ́dọ̀ dọ́gba o, tí ó bá dọ́gba máa fi síbi kan o. Òní ni ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2025 bí ìsìnkú bàbá wa Babatunde Alekuwodu Salaudeen ibẹ̀ ni a wà yìí tí a ti fi eérú fún eérú erùpẹ̀ fún erùpẹ̀ kí Ọlọ́run tó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo tí wọ́n fi sílẹ̀ aya ọmọ dúkìá ní ẹbí ará ọ̀rẹ́ kí Ọlọ́run kó bá wa dúró tì wọ́n kí ó má sì ṣe ẹ̀rù bà wọ́n kí Ọlọ́run kó bá wa mú èrò aburú kúrò ní ìjú wọn. Ẹ ṣé Olúwa Ọlọ́run wa, orúkọ ẹ ti nítorí gbogbo ayé kò tó dá àwọn ọ̀run àti inú rẹ̀ à ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó lè bá a máa lọ. Ǹjẹ́ ló kọ ti bàbá, ló kọ ti ọmọ, ló kọ ti ẹ̀mí mímọ́, gbọ́dọ̀ láìpẹ́ ṣe oúnjẹ ní nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ tí ìwọ sì ti pèsè ìsílẹ̀ síwájú ènìyàn gbogbo. Koiki Media bringing the work closer to your doorstep. Òní ni ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2025 ìsìnkú bàbá wa comrade wa Babatunde Alekuwodu Salaudeen ibẹ̀ ni a wà yìí tí wọ́n ti fẹ́ rọ̀ wọ́n sí inú ìfẹ́ láti máa fi erùpẹ̀ fún erùpẹ̀ ní Ọlọ́run tó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Koiki Media bringing the work closer to your doorstep. Ọ̀nà máa kó sílẹ̀ padà. Ẹtú kókó máa kó sílẹ̀ padà. Ọ̀nà máa kó sílẹ̀ lè kó sókè. Ọdún máa kókù pẹ̀lú bàbá bóyá máa lọ sún. Ọ̀nà kókù pẹ̀lú wọn náà. Wọ́n kó fún ọkọ lọ sún. Bọ̀dọ̀ máa kó sún náà. Àmín. Olúwa Ọlọ́run alágbára gíga. Lọ́dọ̀ ẹ̀ láti wá, lọ́dọ̀ ẹ̀ náà ó padà sí. Wọ́n ti máa dẹ́kun sílẹ̀ ẹ̀jẹ̀ kọ́ lọ sún. Bàbá wa Babatunde Alekuwodu Salaudeen. Bàbá ẹ má kókù sílẹ̀ ẹ lọ sún. Ó ti padà sọ́dọ̀ yín o. Ẹ ti máa kókù sí. Olú ẹ bá wa káyé o. Ẹ jẹ́ kó wọ̀ lọ́rùn o. Ẹ jẹ́ bọ́ síbi ìsinmi fún Jésù Olúwa wa. Nígbà tí àwọn ìyàwó àtọmọ ẹ̀yọ́ mọ́ from the first born Maria máa bú yẹpẹ. Koiki Media bringing the work closer to your doorstep. Àwọn ọmọ bàbá wa ìyàwó àti àwọn ọmọ bàbá wa Alekuwodu àwọn ni wọ́n dúró tí wọ́n fẹ́ fi Ọlọ́run kó bá wa dúró ti gbogbo tí wọ́n fi sílẹ̀ kí ó má ṣẹ̀rù bà wọ́n kí gbogbo tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́.
Yeah. Third born. Okay. The first wife. The second wife. Nígbà táwọn ẹbí àwọn àbúrò wọn tó bá wà níbí. Koiki Media bringing the work closer to your doorstep.